nǹkan èṣù nìkan òun ló lè tà nínú ayé tá a wà yìí. Tó bá wo àwọn tí ń ṣe tọlọ́run ní tòótọ́, o lè rí chọ́ọ̀chì wọn kó kún. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Tó bá wo àwọn tó ń sin Ọlọ́run ní tòótọ́, o lè rí ìjọ wọn kó kún láyéláyé. Ọ̀pọ̀lọpọ̀ ìjọ náà wà tí wọn ò sin Ọlọ́run, ṣé pé ìjọ wọn ò kún o. Ṣùgbọ́n wàá rí bí mo ṣe lo ọ̀rọ̀ mi yẹn wípé tó bá wo ìjọ àwọn tó ń sin Ọlọ́run tòótọ́, wàá rí wípé ìjọ yẹn ò lè kún. Àwọn ènìyàn fẹ́ràn òkùnkùn ju ìmọ́lẹ̀ lọ. Nítorí ẹ̀ ló ṣe rí pé ọ̀pọ̀lọpọ̀ ìjọ tó rí pé ó tóbi lónìí, àwọn náà lọ ti ọwọ́ wọn bọ nǹkan òkùnkùn. Nígbà tí wọ́n rí ọkàn àwọn ọmọ adáríhurun, tí wọ́n rí ọkàn àwọn ọmọ ènìyàn, tí wọ́n rí wípé wọ́n fẹ́ràn òkùnkùn ju ìmọ́lẹ̀ lọ. Òkùnkùn kì í ṣe wípé bóyá béèyàn bá wà nínú ẹgbẹ́ òkùnkùn nìkan, ṣùgbọ́n òkùnkùn stand for gbogbo nǹkan tó jẹ́ wípé ó lòdì sí Ọlọ́run, bíi pé kéèyàn máa purọ́, kéèyàn máa jalè, kó máa ṣe 419. Gbogbo ohun tó bá ṣáà ti stand against the will of God, òun ni wọ́n ń pè ní òkùnkùn. Ṣẹ̀bá àwọn bàbá wa tí Ọlọ́run fún ní ẹ̀mí mímọ́ ní tòótọ́ nígbà yẹn, tí wọ́n bá máa sọ, wọ́n á ní àwọn ọmọ adáríhurun ènìyàn wọ́n fẹ́ràn òkùnkùn ju ìmọ́lẹ̀ lọ. Ìyẹn ló ṣe rí wípé ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run lónìí wọ́n prefer kí wọ́n purọ́. Bẹ́ẹ̀ ni, nítorí wípé wọ́n mọ̀ wípé ìwọ tó ń gbọ́ wa yìí, ó like òkùnkùn ju ìmọ́lẹ̀ lọ. Níbi tó ti ń purọ́, ìgbà tí wọ́n mọ̀ pé nǹkan tí ìwọ like ni ohun tó máa suit ẹ, ohun tó like, òun ló máa sọ. Irú church yẹn èrò máa pọ̀ ń bẹ́ẹ̀. Àwọn èèyàn wọn ò dá sí tọlọ́run gangan mọ́. Irú àwọn churches tí wọ́n ti ń purọ́, tí wọ́n jẹ́ pé òkùnkùn ni wọ́n, wàá padà rí wípé àwọn ọmọ òkùnkùn ló máa lọ bẹ̀. Àwọn ọmọ òkùnkùn máa dá sí ohun tí wọ́n ń ṣe. Ṣùgbọ́n tó bá pé church ti ẹni ẹ̀mí tó jẹ́ tọlọ́run gangan, nítorí pé bóyá ṣọ́ọ̀ṣì yẹn ò tóbi, àwọn èèyàn ò ní fojú re wò ó. Bóyá tó pé èrò ibẹ̀ ò pọ̀, àwọn èèyàn ò ní fojú re wò ó. Ọmọ ẹ̀mí nìkan òun ló lè rí nǹkan ẹ̀mí. Tó o bá rọmọ wẹ́wẹ́, ibi táyé yìí bàjẹ́ dé, tó bá rí ọmọ kékeré tó gbé microphone sẹ́nu báyìí, tó bẹ̀rẹ̀ sí ń pariwo Jesus, Jesus, wọ́n á dé ta, wọ́n á sọ lórúkọ. Ọ̀nà máa wà wọ́n tún ti bẹ̀rẹ̀ sí ń fọ́mọ kékeré, tí ń kọ́ ọmọ kékeré yìí ní 419. Ṣùgbọ́n jẹ́ kí wọ́n rí ọmọ kékeré kó máa kọrin èṣù, àwọn èèyàn máa dìde láti support ẹ̀. Àwọn bàbá wa tí wọ́n jókòó, tí wọ́n pa òwe nínú ẹ̀mí Ọlọ́run ni wọ́n ti pa. Gbogbo òwe tí wọ́n bá wá pa, tí wọ́n pa, ìwọ tó ò bá understand, béèrè lọ́wọ́ àwọn bàbá yín àbí àwọn màmá wa, wọ́n á sọ fún wa. Kò sí òwe àgbàlagbà tí àgbàlagbà pa tí kò wà accurate, and it is still working even till now. Kò wá ń ṣe òwe lásán, ohun tí wọ́n gbé jáde láti inú ẹ̀mí Ọlọ́run ni.
ṣé tó bá rọmọ kékeré kan sí tó kọ dẹ̀dẹ̀ máìkì dání sí tó ní in the name of Jesus tó ń gbàdúrà, àwọn èèyàn á máa bu wọ́n tún ti kó 419 yìí tún ti kọ́ 419. Wọ́n máa bu, wọ́n máa sọ̀rọ̀ sí ibi táyé dé nísìn nìyẹn, ibi tí ayé bàjẹ́ dé nísìn nìyẹn. Àwọn èèyàn fẹ́ràn òkùnkùn ju ìmọ́lẹ̀ lọ. Tí wọ́n bá dẹ̀ rí ọmọ kékeré kan tó bẹ̀rẹ̀ sí ń kọrin bíi Pasuma àbí kó bẹ̀rẹ̀ sí ń kọrin bíi K1 The Ultimate, or kó wá máa kọrin bí àwọn olórin inú ayé yìí, wàá rí lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn èèyàn máa gbé wọn lárugẹ. Ó mọ nǹkan tó ṣe ń ṣe bẹ́ẹ̀. Sórí èṣù torí yẹn, àrékérekè èṣù pọ̀. Ìwọ ni kó fura o, kó má padà end ìgbésí ayé ẹ̀ síbi tí kò tọ́ rárá. Èṣù fẹ́ jẹ́ kí o end ìgbésí ayé rẹ síbi tí kò tọ́. So therefore, many things tó jẹ́ ti Ọlọ́run gangan, àwọn èèyàn wojú ẹ̀. Ìjọ tó dẹ̀ tún tóbi tó jẹ́ wípé òkùnkùn ni, àwọn èèyàn wojú yẹn. Kí wọ́n rí èèyàn kan tó dìde lónìí sí tó kọ̀ bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ oko, ọ̀rọ̀ òbò, ọ̀rọ̀ ìgbà, wàrà ń wé èèyàn tó máa dìde pẹ̀lú ẹ̀, tó tún máa sponsor ẹ̀ gan, tó tún máa send owó sí. I am telling you, wọn ò lè lóru voice àwa yìí nínú record nítorí pé àwa ò sọ ohun tí wọ́n ń fẹ́. Sórí ohun tí Ọlọ́run ń fẹ́ gangan làwa ń sọ fáwọn èèyàn. Gbogbo ìjọ lọ́wọ́ dáadáa, gbogbo ìjọ tó jẹ́ ti Ọlọ́run, ohun tí Ọlọ́run ń fẹ́ òun ni wọ́n máa ń sọ fáwọn èèyàn. Gbogbo ibi tí wọ́n ti bá wá ń sọ ohun tí Ọlọ́run ń fẹ́ yẹn fún àwọn èèyàn yẹn, ó lè rí èrò tó pọ̀ níbẹ̀. Ṣùgbọ́n you are blessed in the mighty name of Jesus. Tomorrow go and collect contract of 100 billion. Wàá rí èrò rẹpẹtẹ níbẹ̀. Ṣùgbọ́n kò sọ ti ìjọba Ọlọ́run, ò ní sọ ti ìjọba Ọlọ́run. Ìwọ wo Matthew Aṣímolówó, ìjọ wo lórí nínú preaching ẹ̀ láyé yìí? Matthew Aṣímolówó, lọ́wọ́ ìjọ wo lórí nínú preaching ẹ̀ láyé tó sọ ìjọba Ọlọ́run? You always speak about money. You always speak about finance. You always speak about how you will build your finance. You will speak about how your kingdom. It doesn't talk about the kingdom of God. Then you will see many people that will trilling into that church. Èṣù kàn fi yẹn kó àwọn èèyàn sọ́dọ̀ ẹ̀ ni. Àfi kó fura. Abíọ́lá tó lówó ṣókówó yẹn lọ. Fura. Ibi tí mò ń lọ́nú ọ̀rọ̀ mi nìyẹn o. Ẹ lè sponsor nǹkan èṣù, ṣùgbọ́n tó bá ti di ti Ọlọ́run gangan, ti Ọlọ́run gangan, ẹ má sọ̀rọ̀ òdì sí. Èmi ò sọ pé tọ́lọ́run, àwọn ìjọ tó tóbi tó ń rí yẹn, nǹkan tí ìwọ fẹ́ gbọ́ ni wọ́n ń sọ, nítorí ẹ̀ ló ṣe jókòó síbẹ̀. Ó lè dé ọ̀dọ̀ ọrú tèmi, kó gbọ́ nǹkan tí ìwọ fẹ́ gbọ́ yẹn kó gbọ́ lẹ́nu mi. I will only speak the heart of God for you. I will only speak the heart of God for you. Ṣàwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò gbé mi gbọ́ nítorí pé mo máa ń sọ nípa ewé àti egbò. Wọn ò gbà mí gbọ́. Wọ́n believe wípé èṣù ni mí. Má jẹ́ ó tàn ẹ́. Ewé àti egbò, Ọlọ́run ló dá wọn. Lọ bèrè náà, ojoojúmọ́ mo máa ń sọ, fẹ́ǹsìkì ni, dágà ni, injection tó gbà, báwo lọ ṣe wọ́n? A ní o sí gbẹ́rẹ́, wà ló lè sí gbẹ́rẹ́. Ṣùgbọ́n tó bá ní kó wá gba injection, wà gbé díẹ̀ sílẹ̀. Gbẹ́rẹ́ tèyìnbó, òun ni injection. Àwa ti ìbílẹ̀, ohun tá a lè fi ṣe náà ni pé kí wọ́n sìn. Àwọn èèyàn á ní pé o ti lọ ṣe ìmùlẹ̀. Ṣé yẹn ni ìmùlẹ̀? Ọ̀rọ̀ yẹn ni kò yé ẹ. Bá ṣe ń tu yín ló ń dè yín padà. Gbẹ́rẹ́ òun ni traditions làwa ń lò láti lè pass in something to your body. Àwọn other one, wọ́n á lo injection
to pass in something into your body. So therefore, it's the same thing. Wá wá àwọn nǹkan tó wá fẹ́ pàṣẹ sí ẹ lára yẹn, ewé àti egbò ni kó kọjá ẹ̀. Ṣùgbọ́n tó bá dé church tí wọ́n ti fẹ́ gbọ́ nǹkan tó fẹ́ gbọ́, tó pé nǹkan tó fẹ́ gbọ́ ni wọ́n máa ní ètò wọ́n ti you are vow with the devil, you are doing this. Owó tó ń pariwo fún ẹ yẹn ó lè ná lọ́rùn nínú ayé yìí náà ni. Ṣùgbọ́n nínú ayé yìí náà wá fura, bá ṣe ń pariwo tí wọn náà ń lé owó tó ń lé gbogbo ẹ̀ yẹn tó kọ́lé tó ṣe gbogbo ẹ̀, àwọn tó kọ wọ́n ti kú, ò dẹ̀ gbé nǹkan kan lọ lẹ́yìn ikú ìdájọ́ ni. Òun ni wọ́n fẹ́ bẹ́ẹ̀ sọ lónìí pé ẹ̀yin èèyàn yìí, àfi kẹ́ ẹ fura, ẹ láìkì òkùnkùn ju ìmọ́lẹ̀ lọ. Gbogbo ohun tó bá ti jẹ́ tọlọ́run, ẹ máa tako, ẹ máa dorí ẹ̀ kodò. Ẹ tako fóònù tẹ́ ń lò, ẹ tako TV tẹ́ ń lò, ẹ tako bra tẹ́ fi ń kó ọyàn yín, ẹ tako pátá, ẹ tako gbogbo tẹ́ fi ń ṣerun yín, ẹ jẹ́ẹ̀lì ni, igbá ni, tẹ́ǹtìǹtì ẹ léṣù lóní, ẹ tako weave on. Nígbà kan tí ẹni wọ́n ń tako, nísìnyí gbà tẹ́ pé èṣù ti wọnú ìjọ, everything ti wọ gbogbo ẹ̀ papọ̀, wọn ò dẹ̀ tako weave on gan mọ́. Ẹ tako aṣọ tẹ́ ń wọ̀, ẹ tako ago, ẹ ò tako ibùsùn tẹ́ ń sùn. Ó ṣe jẹ́ pé ohun tí Ọlọ́run single out nínú Bíbélì gangan tó sọ nínú Genesis orí kìíní láti 27 to 31 tó sọ ń bẹ̀ bóun fún wa yẹn pé káwa máa lò fún àìlera ara wa, òun lẹ tako pé it is for devil. Béèrè lọ́wọ́ pásítọ̀ ẹ pé lẹ́yìn Genesis yẹn ní t'Olúwa ti sọ pé òun fún wa léwé àti egbò ká lò yẹn, béèrè lọ́wọ́ ẹ padà wípé níbo lọ́lọ́run tó ti tako nínú Bíbélì. Má jẹ́ kó da orí ẹ rú, ẹ fẹ́ràn òkùnkùn ju ìmọ́lẹ̀ lọ. Lè promote àwa. They can't promote God in us because they know that we are genuine. But wọ́n lè promote Ṣàṣù. Ṣàṣù ti lọ sí America, Ṣàṣù ti lọ sí Europe, ó ti lọ sí ọ̀pọ̀lọpọ̀ countries. They will promote him because wọ́n fẹ́ legalize èṣù yẹn by all cost. But they cannot promote God, but they will promote devil. Wọ́n á dé devil yẹn débi pé wọ́n fẹ́ jẹ́ kí àwọn tí wọ́n máa wọ inú iná kí wọ́n pọ̀. Lajú ẹ̀ kó rí ohun tí mò ń sọ, tẹ́tí ẹ̀ kó gbọ́ ohun tí mò ń sọ, kó jẹ́ kó wí tiẹ̀. Ṣé ìwọ lè believe wípé bí chọ́ọ̀chì ṣe pọ̀ tó yẹn, bẹ́ẹ̀ náà ni ọmọ èṣù pọ̀? The reason is that kì í ṣe gbogbo ìjọ òun ni ti Ọlọ́run. Èṣù ló dá gbogbo ẹ̀ sílẹ̀. Kékeré nínú ẹ̀ gangan ni wọ́n jẹ́ ní tó jẹ́ ti Ọlọ́run. Ṣé o kàn ń rí ìjọ tó pọ̀, o rí pé wọ́n ń dájọ́ sílẹ̀, èrò pọ̀ ń bẹ́ẹ̀? Don't waste your time, it is not of God. So therefore, wàá wá máa lérò pé bí ṣọ́ọ̀ṣì ṣe pọ̀ tó yìí, àwọn ọmọ Ọlọ́run ló jẹ́ kó pọ̀ jù, síbẹ̀ ọmọ èṣù ló wá pọ̀. No, it is not a church, it is a devil workshops. Ṣé chọ́ọ̀chì kéré, àwọn tó kéré yẹn òun lẹ́yìn náà wojú ẹ̀, àwọn tó dàgbà yẹn àwọn tó dàgbà yẹn tún ti preach against àwọn churches tí wọ́n kéré yẹn, tó jẹ́ pé they are ready to serve God. Lájú ẹ kó rí ohun tí mo sọ, tẹ́tí ẹ kó gbọ́ ohun tí mo sọ. Ṣùgbọ́n mi sórí ilé ayé yìí ó deep gan. Nínú yìí tó deep òun lórí tí mo mú wá fún ẹ yìí, ìkíwọ náà bọ́ nínú ẹ. Ilé ayé deep. Out of èyí tó deep
ni mò ń mú wá fún ẹ yìí, kí ìwọ náà gbọ́ sétí, kí ìwọ náà wá lọ rò dáadáa, má tiẹ̀ tí agree pẹ̀lú mi, lọ jókòó kó rò dáadáa. Tàbí ìlú lọ́ fi sponsor Davido, òrígbà tó ló òun nídìí owó kan, òrí àwọn wọ́n ṣe kówó jọ, ṣùgbọ́n tó bá jẹ́ ti Ọlọ́run ni wọ́n máa bú wa. Common foundation tí mo fẹ́ ṣe, mi ò wá tàrí láti béèrè owó lọ́wọ́ ẹnikẹ́ni. Mo jẹ́ ẹni tó ní tìjú gan, mo dẹ̀ hate pé kéèyàn sọ̀rọ̀ sí mi. So therefore, èyí tó wà lọ́wọ́ mi ni mo fi manage àwọn èèyàn tó ń wá sọ́dọ̀ mi, tó ń bẹ̀bẹ̀, ebi ń pa wọn, àwọn fẹ́ rán ọmọ lọ́líwé, nǹkan báyìí ń ṣá wọn, àwọn ò lówó, àwọn sick. Ṣùgbọ́n nígbà tá a wá rí i pé kíní yìí ń grow, ó ti ń pọ̀, agbára wo ká a gbé síta. Nígbà tá a wá gbé síta yẹn, ọ̀pọ̀lọpọ̀ èèyàn wá bẹ̀rẹ̀ sí í bú wa. 419, wọ́n tún ti fẹ́ wọ́gbọ́ 419, wọ́n tún ti fẹ́ ṣe kìíní. Not that, ṣùgbọ́n tó bá yẹ pé ọmọ èṣù ló gbé jáde, ọmọ èṣù wàláì, wọ́n máa sponsor ọmọ èṣù. Tó dẹ́ pé ìwọ ọmọ Ọlọ́run gan tó ti gbérú ẹ̀ jáde, wá confused pé ṣọ́lọ́run pè ẹ́ náà. Ọlọ́run pè wá. I am not moved by what I see. I am only moved by what the Almighty God that sent me tó rán mi níṣẹ́. Èmi máa move by that, not by what I see or what I hear. Nínú ilé ayé tó wá ṣókùnkùn yìí, òun lórí tí mò ń sọ díẹ̀díẹ̀ nínú ẹ̀ fún ẹ yìí, kí ìwọ náà wá jókòó kó rò, kì í ṣe rọ́. Kì í dẹ̀ ń ṣe pé mo fẹ́ change mentality ẹ. Ìwọ náà máa wo one woman kọ́ dídí bẹ́ẹ̀ sì ń sọ̀rọ̀ dáadáa, àwọn dáadáa wèrè ni wọ́n, àwọn dáadáa igbá náà. Ó dẹ̀ jókòó kó rò dáadáa. Násírù Ọlọ́run ni, Ọlọ́run pè dáadáa. Èmi kọ́ ni mo kọ́kọ́ ní dáadáa. Èmi dẹ̀ kọ́ ló máa jẹ́ the last person tó máa kọ́kọ́ ní dáadáa. Àìmọye ẹ̀yà tọ́lọ́run dá, ó jẹ́ pé wọn ò pè wọ́n ní èṣù. Why dáadáa lọ́pẹ̀ léṣù? Tó bá dẹ̀ wọ inú bíbélì lọ dáadáa, wàá rí Sámsónì nínú bíbélì. Wàá rí pé the only reason fún ìgbésí ayé Sámsónì to be aligned with God, it is this thing. Dread tó wà lórí ẹ̀. Olúwa dẹ̀ sọ wípé Násírù òun ni, that is ẹni tó ní agbára. Tọ́lọ́run lè pè kó lọ kojú nǹkan tó dẹ̀ máa ṣẹ́gun ẹni. Àwọn kan dẹ̀ dé nínú àwọn tó pera wọn ní ìránṣẹ́ èṣù. Wọ́n bẹ̀rẹ̀ sí sọ pé àwọn onírun dáadáa, wèrè ni wọ́n o, àjẹ́ ni wọ́n o, oṣó ni wọ́n. No! Násírù Ọlọ́run. Go and read it. Go and read the history of, or the story of Samson in the Bible. Ó wà lórí Google. Go and read it. Má jẹ́ kó tàn ẹ́. Ibi tí mo ṣe sọ pé ayé ti ṣókùnkùn nìyẹn. Irú àwọn èèyàn yẹn làwọn èèyàn dẹ̀ máa follow. Wàá rí wọn wípé àwọn tó ń follow wọn, they are more than 1.3 million in a program. Táwa aládẹ̀ máa ṣe program, èèyàn 20 lè máa follow wa. Àwa ò wá concerned about that, because ojú wa ti là, àwa ti mọ òtítọ́ dẹ̀ ti sọ wá di òmìnira. Owó ò bá rí èèyàn tó jẹ́ pé 1.7 ló ń wò ẹ́, kó jẹ́ pé 20 ló ń wò èmi ti mọ òtítọ́ yẹn dẹ̀ ti sọ èmi dòmìnira, and I will stand on it. Nítorí pé bí mo kó èrò 20 náà, bí wọ́n dẹ̀ kó èrò 1.7 million náà, ìjọ tá a bá ti kú, ibì kan náà lájọ ń lọ. So therefore I don't bother. Àmà rí pastor lẹ́gbẹ̀ẹ́ ara wọn tó máa bára wọn jà. I don't bother. Ẹnu fẹ́ bá ẹ jà fún.
èyí tọ́lọ́run rán mi mò ń ṣe, mo dẹ̀ máa kúrò ń bẹ̀, mi ò gbèrú ẹ, ṣó jẹ́ kó rí bẹ́ẹ̀. That is why mo sọ pé kó lọ wọnú ayé yìí, ilé ayé yìí deep, so deep. Ayé wọ́n fẹ́ràn òkùnkùn ju ìmọ́lẹ̀ lọ. Èṣù dẹ̀ ló ṣe bẹ́ẹ̀ to gain more to his kingdom. Ronú, òun ni mo fẹ́ bẹ́ẹ̀ sọ ọ̀rẹ́ mi lálẹ́ yìí. Ronú, àwa náà ní time. Mi kì í ṣe ẹlẹ́fẹ̀. I am a prophet. I am a spiritualist. I run spiritual church and I do spiritual work for whomsoever that believeth in it. Mi kì í ṣe ẹlẹ́fẹ̀. I am not a comedian. Nínú ayé wa kékeré yẹn tá a wá tún níyẹn là ń wá enlighten yín. Go and make your research. Má jẹ́ kí pastor kan tiẹ̀ síbi tí kò jẹ́ kó tiẹ̀ sí. Má jẹ́ ká àfáà kan tiẹ̀ síbi tí kò jẹ́ kó tiẹ̀ sí. Má jẹ́ kí oníṣègùn kan kó tiẹ̀ síbi tí kò jẹ́ kó tiẹ̀ sí. Mo máa ń sọ fáwọn èèyàn pé nítorí pé mò ń sọ nípa ewé àti egbò, èèyàn ò ní mi ò mọ Jésù wo. Jésù mo mọ̀ gan. Ṣùgbọ́n ewé àti egbò wà nínú ministry yìí nítorí pé Ọlọ́run ló dé ewé àti egbò. They are natural thing. Wọn ò pe omi ní èṣù omi tó rí yẹn, they are natural thing. Kí ló dé tí wọn ò ṣe pe omi ní èṣù? Ohun tí ó dẹ̀ burú jù nínú ayé yìí ló wà nínú omi. Màmí wọ̀tá ń bẹ nínú omi tí wọ́n mu yẹn, ẹ ò dẹ̀ pe léṣù. Kí ló dé tó jẹ́ pé ewé egbò yẹn gangan lẹ́yìn ń condemn? Omi tó fi ń wẹ̀ yẹn, ṣé wọ́n mọ ibi tó ti wá ni? Ṣùgbọ́n àwa mọ̀ pé nínú omi ni màmí wọ̀tá ń gbé. Àbí ṣé nínú omi lọ́lọ́run wà ni? Màmí wọ̀tá ń gbé nínú omi. Ọ̀pọ̀lọpọ̀ àlùjọ̀nú ló ń gbé nínú omi. Omi yẹn la fi ń wẹ̀, omi yẹn la fi ń fọ ẹnu, omi yẹn la fi ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan nínú ayé yìí. Bọ́tọ́ máa ń pariwo pé omi o, water, e no get enemy. Water no get enemy. You have never opened your eyes and study water. Go and study water. You will discover that gbogbo nǹkan búburú ayé yìí ló wà nínú omi. Kò dẹ̀ sí bẹ́ẹ̀ nínú ewé. They are natural thing by God. Ọlọ́run dẹ̀ ló dá gbogbo wọn. Tẹ́ ò bá ti lè bu omi, kò jẹ́ kẹ́ ẹ lè bu ewé àti egbò. Bẹ́ẹ̀ ni mo bẹnu àtẹ́lu babaláwo. Òun kò fẹ́ jẹ́ babaláwo ni. Mi ò bẹnu àtẹ́lu wòlíì. Òun kò fẹ́ jẹ́ wòlíì ni. Mi ò bẹnu àtẹ́lu àáfàá. Òun kò fẹ́ jẹ́ àáfàá ni. Ohun tó bá wọn lékálukú ló la lè jẹ́. Ṣùgbọ́n ṣé bó ṣe wá ń jẹ yìí, ṣé ohun tó ń ṣe nínú ẹ̀ ṣó tọ̀nà? Ó ní mò ń bá ẹ sọ, ẹ yé dorí àwọn èèyàn yìí rú. Ẹ jẹ́ ká lè rí èèyàn kó dé ọ̀dọ̀ Ọlọ́run. Ṣé ń gbọ́ mi? Mi ò lépa 1 million, mi ò lépa 500 gan, mi ò lépa 100. Èyí tó bá ti ń bá ṣáà ti lè bá sọ̀rọ̀, tó ti gbọ́ ohun tó Olúwa ní kí n bóun sọ, I am okay. Ẹ̀yin lẹ ń lépa billions, ẹ̀ ń fi gbogbo agbára burúkú ayé yìí láti fà wọ́n wá kọ́ dẹ̀ jókòó sínú chọ́ọ̀chì yín. Àwa ò lé yẹn o. Ọlọ́run ò dẹ̀ ní jẹ́ kí n lé yẹn láyé mi. I stand the positions of truth and I will continue to say the truth. And sọ mi pé kọ́sítọ́mà tó bá ti pè mí, ìjọ́ tó bá pè mí náà ni mo máa mọ̀ pé ẹ ti pè, ẹ kú iṣẹ́ o, ẹ kú ọjọ́ mẹ́ta. Mi ń pèyàn, mi ń pọmọ ọjọ́, mo jẹ́ kó yé wọn ni. Nígbà tí kì í ṣe mi ni mo máa rán yín létí kẹ́ ẹ tó jẹun jẹ nílé yín. Why will I be teaching you every day that you should remember God? That is my own nature. Mo sọ títí nígbà kan pé àwọn tí wọ́n wá ń tẹnu ọ̀nà yín kiri, ẹ wá sí ṣọ́ọ̀ṣì, wọ́n fẹ́ kó balẹ̀ ayé yín ni. Kò tó yẹn. Ohun tó dífá fún wípé kí n sọ yẹn náà ló dífá fáwọn tó ń rúlu Nàìjíríà tí wọ́n ní àwọn fẹ́ fi tipátipá àwọn ṣe bí wọ́n ní àwọn fẹ́ sàvù wa ni, kí wá ní tipátipá nínú ẹ̀.
Kí wá ní tipátipá? You said you want to serve your country. Ẹ fẹ́ jẹ president, ẹ fẹ́ jẹ gómìnà, ẹ fẹ́ jẹ chairman. You want to serve that country. Nǹkan tẹ́ ẹ sọ nìyẹn. Àbí bẹ́ẹ̀ kọ́, èwo wá ní tipátipá? Tá a bá ní kẹ́ ẹ má serve wa, ṣó jẹ́ tipátipá ni? Òun náà ló dífá fún ohun tí mo mú bọ̀ tí mo fi débi ọ̀dọ̀ àwọn tó fẹ́ ṣàfù wá Nàìjíríà. Even àwọn tó máa ń tara ilé ẹ kiri tó máa láwọn wá píríṣì fún ẹ yẹn kì í ṣe tipátipá. It's a waste of time. Ọlọ́run ti gbogbo wa ni. Èmi ti bá wọn sọ, mo ti sọnù máìkì. Èyí tó bá gbọ́ fáyìn tó bá gbọ́ kò sí ìtókè mi. Tí ẹni Ọlọ́run tèmi náà ni Ọlọ́run. You will serve God, I will serve God. Ohun tó o bá serve ló máa gbà lọ́run. Àjọkẹ́ ayé, àṣàkẹ́ lọ́run. Wàlímúni káàdù, wà á máa mi súbìrù bí ó de ànfà bí ó lọ́run. Yeah. Ṣé ohun tó bá wá ṣe lìwọ náà máa gbà lọ́run? Ṣé èmi ni mò ń kọ́ wọn ni kí wọ́n tó ṣe aṣọ ìyàwó wọn lálẹ́ tó máa fi bá sùn àbí lọ́sàn-án àbí láàárọ̀ tó máa fi bá ìyàwó wọn sùn? Èmi kọ́ ni mò ń kọ́ wọn náà. They do that with their sense. Ó jẹ́ kí wọ́n lè rorí pé ó jẹ́ káwọn sìn Ọlọ́run. Ìyẹn lè máa lé wọn kiri fún. Èmi ò ń léyàn kiri o. My church members know that. Èmi ò ń léyàn kiri. Church is where we will meet. We meet together, we pray, and everybody go home. That is all. I tell them the word of God, tell them the heart of God. They go home. Oh, léyàn kiri tó bá wọn ẹ̀kọ́ wá tí n bá pàdé ọmọ ọjọ́ mi ní tàgàn tí mi ò rí fún ọjọ́ mẹ́ta. I will only greet her or I greet him. Mi ò ní béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló dé tẹ́ ẹ fi wá sí church. It is a nature and I follow it and it is working for me. Ẹ̀tọ́ ẹ̀ tó bá pọ̀ ní àwọn challenges ni ẹ̀tọ́ ẹ̀ ni kó pe olùṣọ́ àgùntàn ẹ̀ pé dáàdì báyìí ni o báyìí ni o. Then we will follow up. Ọ̀kì wọn á ní wọ́n wá lé ẹ wọ́n á sin Ọlọ́run tipátipá. Mi ò lè wá lé ẹ kí wọ́n máa preach kó san Ọlọ́run tipátipá. Ọlọ́run tèmi ni Ọlọ́run yìí náà tiẹ̀ ni. You get me? Bọ́ọ̀lù kálukú bá ṣe wá sìn ló máa gba ìdájọ́ ẹ ní ọ̀run. Please open your eyes and your ear. Òkùnkùn làwọn ọmọ aráyé fẹ́ ju ìmọ́lẹ̀ lọ. Sọ pé nínú ìrìn àjò mi náà mo ti sọ nípa wòlíì. Wòlíì jẹ́ èèyàn tó máa ń bínú gidigidi gan. Go to the Bible and search them. Ẹni tí Ọlọ́run bá jẹ́ pé ó pè ní wòlíì, ó máa ń bínú gan. Ṣé àwọn tẹ́yìn ń pè wòlíì sí wọn ò ń bínú? Ó mọ̀ dí. They dance to your tune. Lẹ́yìn tí bá drop yìí ó tún kẹyọ kan tí mo tún máa sọ kó lè lọ ronú ẹ̀ dáadáa. Ṣé o ń gbọ́ mi? They will dance to your tune all because they want to capture you. Wòlíì fún rẹ̀ ẹ̀sẹ̀. They cannot dance to anybody tunes. Bí ó pé direct message tí wọ́n ń gbọ́ látọ̀dọ̀ Ọlọ́run ló máa release. Bí nǹkan tó bá dẹ̀ ń ṣẹlẹ̀ at a particular point of time lọ́lọ́run máa ń bá wọn sọ nínú àdó or anywhere tó bá tá ń jáde tá ń pariwo Tinubu Olúwa ní kò ní wọlé ohun tó Olúwa sọ làwa wá sọ. You get me? Tó bá dẹ̀ ní pastor mi tó ló máa wọlé ẹnu ẹ̀ ló rán ní iṣẹ́. You get me? If you don't get it, you will forget about it. I am telling you. So therefore, ilé ayé àwọn ènìyàn fẹ́ òkùnkùn ju ìmọ́lẹ̀ lọ. Wòlíì máa ń bínú gan. Tó bá rí wòlíì tó lóhun calm down, irọ́ ló pa fún ẹ. Ó fẹ́ gba tọwọ́ ẹ ni. Ó fẹ́ bà tiẹ̀ jẹ́. Tí wòlíì bá rí wà burúkú tí kò tó wù pẹ̀rẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ló máa láṣẹ ẹ. Nítorí ẹ̀ ló ṣe pé ìjọ yẹn ò lè kún. Ibi tó ti ń sọ tòótọ́ pé mo kọ́kọ́ fi bẹ̀rẹ̀ lálá kó lè kún. Go and check my church. You do rubbish, I lash you immediately. Wòlíì ò dẹ̀ ń dúró dé èèyàn kó tó jẹun yóò bẹ́ níkẹ́ni. I build the church single-handedly. God support me. Yóò bẹ èèyàn kan. No, I never beg anybody to bring food for me. Ọlọ́run ló pèsè fún wa. The last one tí mo máa sọ. Ẹ̀yin ò mọ̀ pé ẹ̀yin lẹ sọ ọkọ di ìyàwó.
Ọlọ́run ti sọ fún ọkọ, ó ní ọkùnrin ní olórí, ṣùgbọ́n obìnrin ló sọ ọkọ dìyàwó. Òun ní gbogbo ẹ̀ fi rí jàtijàti mọ́ wọn lọ́wọ́ báyìí. Wọ́n yí ẹ̀tọ́ ọkùnrin ni kó jáde kó lọ ṣiṣẹ́, kó dẹ̀ mú owó wálé fún ìyàwó ẹ̀, kó tọ́jú ìyàwó àtọmọ, kó dẹ̀ tọ́jú gbogbo ẹbí. Tó Bíbélì sọ wípé ọkùnrin tí kò tọ́jú ẹbí ẹ̀ ó ló burú ju aláìgbàgbọ́ lọ. But ẹ̀yin obìnrin sì, ẹ̀yin lẹ turn everything upside down. You turn everything upside down. Láyé àtijọ́ kò dẹ̀ rí bẹ́ẹ̀, ọkọ lọkọ ń jẹ́. Ṣùgbọ́n nígbà tóbìnrin bá lóun fẹ́ dupò ọkọ, kó dẹ̀ fẹ́ sọkọ ẹ̀ dìyàwó, sórí pé wọ́n ti tọ̀nù ẹ̀ sódì. Bí ilé ayé ṣe bàjẹ́ nìyẹn. Ìyẹn ló mú kí obìnrin sì máa jẹyà lọ́wọ́ ọkùnrin. A máa dán I am a single mother, I am a kíní kan mother, I am a gbá mother. Kò dẹ̀ rí bẹ́ẹ̀ láyé àtijọ́. Lọ ronú tí mo sọ, ẹ̀yin lẹ dorí ayé kodò. Do you get me? Even to the extent pé àwọn pastor kan tó máa sọ, a woman you must do this, you must do that. Don't let them deceive you. Woman ò ní ẹ, we are man. Olórí ni Ọlọ́run fi wá ṣe. Leave us to go and work and let us bring money home for you. Your own duty is to pray, take care of the children, and we will establish you. Àwọn dáàdi yìí wọ́n máa lo odidi ọ̀sẹ̀ kan, wọn ò ní padà wálé. Ìwọ náà lọ máa ṣèṣekúṣe, ìwọ náà lọ ṣe nǹkan tó bá wùn ẹ́. Listen to me, you are just wasting your time. Ronú ọ̀run, má ronú ayé. Gbogbo tá a bá ní nínú ayé la máa fi sílẹ̀. Bá a bá ti kú, ó ti parí nìyẹn. Orúkọ tèmi ni Babaconfirm JP. Ẹ ronú tí mo sọ o. Mi ò ní kó gbàgbọ́, ṣùgbọ́n lọ ṣàṣì ẹ̀. Tó bá wá ṣàṣì ẹ̀, gbé gègé ilé tó wá ohun tó lè tẹ̀lé ni, you pursue it. Ilé ayé ti dorí kodò. Àwọn ènìyàn wọ́n fẹ́ràn òkùnkùn ju ìmọ́lẹ̀ lọ. God bless you. Have a wonderful weekend. I love you all.